tí Ọlọ́run bá ń ṣe bó ti ṣe ń ṣe yìí gbogbo ẹni tó bá ti láníyàn tó dáa pẹ̀lú gbogbo tí ń ṣe tí ò bá ti káàárẹ̀ tí ò sì yẹ̀ tí ò sì gbò tó ń gangan alára tó ní assurance pé èyí débi tí ń lọ pẹ̀lú bó ti ṣe mójútó sẹ́nà Ọlọ́run sì máa súnmọ́ yóò máa débi tí ń lọ díẹ̀. Àlùfáà Muqoiba tabari báyìí wọ́n ṣe rí lónìí yìí nínú onígbìyànjú àtẹni tí ń fẹnu ẹ̀gán pè wọ́n àtẹni tí ń fi hàn ṣe yẹ̀yẹ́ nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ń lọ kò jẹ́ wọ́n padà ìgbìyànjú àfáà Muqoiba Olúwa wa ń dé ládé gbogbo ẹni tí yóò bá sì débi oríire láyé nínú nǹkan àkọ́kọ́ tí ò ní tẹ́tí gbọ́ lọ́dọ̀ ọmọ aráyé òun náà ní kí láráyé fẹ́ sọ ń pa mi bàbá wọn Ọláwálé plastic ni wọ́n dúró yìí tẹ́ bá bí ẹ lérè pé kẹ́yìn náà tó di ẹni tí ń ka millions ẹni tí ń jókòó nínú ilé tí ń pàṣẹ ìta lónìí ó ní tójú rí gbogbo ọ̀nà tí wọn náà ń bẹ ní jòkó ìyànjú mi sí ọ ni pé tó bá ti mọ ibi tó ń lọ má wo ń tára ayé ń sọ nípa rẹ tó bá mọ ibi tó ń lọ kò wá tì wá dúró síwọ gẹ́gẹ́ alára sọ láníyàn tó da sáwọn tí ń bẹ wájú ẹ gbogbo ẹni tó bá mọ ibi tí ń lọ tí ò bá ti láníyàn tó da sáwọn tí ń bẹ wájú tó bá kẹsẹ̀ kan tí ó débi tí ń lọ ó ní ò padà ní yóò já sínú kòtò Àlùfáà Muqoiba èyí tákàn tó sọ fún yín ni pé bí ṣe ń dà yìí kò tí ì tó àmọ́ nǹkan kan tó kù bẹ́ẹ̀ tí mójútó ó bọ̀ wá látàná tó fi dòní òun náà ni gbogbo ẹni táráyé bá ń sùjọ kẹ bá bí léèrè pé kí ni ń bẹ lábẹ́ rẹ̀ òun náà ni wà gbogbo wa náà tá ń bẹ ní jòkó ẹjẹ́ lọ di ìwà mẹ́rù wa wọ́n ń dá Muqoiba lóhùn ó ń sòde ìpòdì ayé ń dá wọn lóhùn. Alhaji wa Ọláwálé ẹ dákun kẹ́ tó lọ mo mọ̀ pé ẹsẹ̀ yìí ti ga bá mi ẹ dákun 1000 mẹ́rin lẹ fẹ́ gbé fún yọ ọlọ́mọ ẹ dákun Alhaji ìyá ọmọ Alhaji làwọn orí ọ. bàbá Alhaji wa Ismail Ọláwálé. a sì mọ̀ pé ìnáke. wàlẹ́ bàbá kẹ́ tó wá máa lọ ẹ ló lẹ́ fún àwọn àfa jókòó àwọn àlùfáà ó sì rà wá. bàbá Ọláwálé ọlọ́mọdé fọlá Peter àlùbájú bá tún máa yàtọ̀ ọlọ́mọsẹ̀ àjò máa dá sí. bàbá Ọláwálé ó ní bàbá nìkan náà rí o. ní àbọ̀sẹ́jú tó kù èyí tó lu à ń sọ fún Ànábì wa Muhammad gbogbo ọ̀nà tá à ń bẹ níbí níjòkó tí wọn náà bá máa pọ̀ fẹ́ débi tó ń lọ tó sì fẹ́ sọ gbogbo èèyàn dọ̀rẹ́ rẹ tó pé tó bá ti ń gbé ọmọ dá Ọlọ́run náà ní ayé Al-Qur'ani tó lọ́n sọ fún Ànábì wa Muhammad bada isti'aza wal basmala oni laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmil akhir wa dhakara Allahu kathiran àti gbogbo ẹni tí ó débi tí ń lọ àti yóò ní wàre ìwọ náà bíra ẹ léèrè pé ṣé wàre ń bẹ lọ́dọ̀ mi tí n bá para ayé tá yóò fi dá mi lóhùn subahana rabbika rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin. lábẹ́ akí àfọwà ìsọ̀kalẹ̀ àfọwà Ọlọ́run là ń bẹ̀. téèyàn bá wà níwájú bàbá wa Mufasir nínú àkọ́kọ́ nǹkan tí ó sọ ní kéwú. bẹ́ẹ̀ni. bàbá wa là ń bẹ̀ sọ kéwú púpọ̀. dẹ̀rí gbé kalẹ̀. wọ́n dẹ̀ rí gbé kalẹ̀. Sheikh Abdulrazak. akí àwọn àlùfáà wa tí wọ́n wọlé. ẹlòmíì ò fẹ́ kéwú ẹ wàá wò pé àwọn àgbàlagbà gan tí a bá lẹ́nu ẹ̀ tí wọ́n kọ́ wa tí wọ́n ti dàgbà sínú kéwú wọ́n wà pé kéwú wọ́n pè dáadáa. bẹ́ẹ̀ni. wọn Fásirù wọn pè wá sákèsí pé ká máa wo tírà dáadáa. ìtàkùn kẹtù máa lò. ká máa wo Al-Qur'ani dáadáa. má fẹ́ kéwú kọ́ wa máa fi Fatiha kọ́ máa fi fún ní kásírà. nínú kan tí ò yẹ ká fọ́ òsì kí láyé náà Al-Qur'ani wà. ká máa mójútó dáadáa torí àwọn tí ò bá wa fi ṣiṣẹ́ àfa gan wọ́n fẹ́ máa kájú wa lọ nísìnyí. ó wà ní torí ló kà ojú ẹ ti fọ́nù o. ká dákun torí Ọlọ́run hifdhul lisan níbi Al-Qur'an ó ṣe pàtàkì púpọ̀ ká máa ṣe muraja'a àti mudhakara àti mulazama dáadáa. ẹ fi ní lọ dálé kí rọ̀ lẹ́lẹ̀. ẹlòmíì nílé kí Ọlọ́run wa ń kọ́ àwọn ọmọ wọ́n sì pèdè wàlímà
ẹ̀ẹ̀mejì lọ́dún ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún lọ́n ṣe wàlímà. báàbò lè adira. àwọn anìkọ́ ké Suratul Fatiha ọ̀rí kéyanjú. a máa lọ síbi tó kàn báyìí. èyí tó kù nísìnyí òun náà ni pé a pe àlùfáà wa Fadilatu Sheikh Al-Muqaddam akíwọlé Sheikh Muqaddam Adam akíwọlé àwọn ògo Ridwanullah ọlọ́run náà ni àwọn náà ni wọ́n ṣe fọ́nrìnlẹ̀ alami fọ́nrìnlẹ̀ alami lábẹ́ pé wọ́n à ń pe àwọn bàbá Muqaddam Abdulrahmani là ń kí ẹ ṣe sùúrù èwo ni Abdulrahmani aki àlùfáà wa ẹ tó tẹ̀lé aná la gba fún tirẹ̀ yẹn. Sheikh wa Abdulrahman ṣe ebe mi ni mo di máìkì mú lábẹ́ pé à ń kí ògo òun náà máa ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Abdulrahmani ẹ̀yin náà fẹ́ wọnú fídì ní. fọ́rin ní alami ẹ̀yin nílùú dà. mi wọ fídíò kẹ́hìn mọ́ fi mi nàjú pé bàbá sọ fún mo wà nínú àwọn tẹ́jọ́ fi ra yín nàjú ni. bẹ́ẹ̀ni. akí àfọwọ́ Sheikh wa Abdulrahman fọ́rin. akí àfọwọ́ Alijamali. àfọwọ́ Jamali náà wọ́n jọ wọlé. Amiru Shabab. àfọwọ́ Amiru Shabab Abu Wizi Abu Mustapha. akí ìjọba. fọ́rin lọ́sọ̀lẹ́ ní jẹ́mẹ́ta gbogbo tí mo ṣe láyé mo ẹ̀sẹ̀ tí n bá gba gbogbo tí mo fẹ́ gbà tán. akíwọlé àfọwọ́ àgbà. bàbá wa Akéwùgbadé. ìjọba àtẹ̀sílímì. kò ní bàjẹ́. ìjọba alájẹ́ àgbà. ìgbà táwọn àfa kan dé tọwọ́ ọkọ ránkì sẹ́yìn àgbo náà kódà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. àfa wa Muqaddam wa Ridwanullah ọlọ́run náà ni. ọ̀dọ̀ wọn là ń lọ. òde rẹ tọ́ dálẹ̀ àwọn òṣèbà ń fún ọ. ẹ̀yin ni ọ̀rọ̀ kan kalimatul wajiza. akíwọlé gbogbo àwọn ògo tí wọ́n Khalifa wọlé ọlọ́run náà ni. ọlọ́run ní jí ó bàjẹ́. ọlọ́run jẹ́ kí a rí i pẹ́.